Ẹ káàbọ̀ padà. Nínú fídíò tí ó kọjá, mo ṣàlàyé àwọn àǹfààní oríṣiríṣi tí ó wà nínú lílo R láti fi ṣe statistical analysis rẹ̀. Mo dẹ̀ sọ fún wa pé ó wúlò lọ́pọ̀lọpọ̀, ó dẹ̀ sì jẹ́ ọ̀fẹ́, kódà ó dára ju àwọn eléyìí tó jẹ́ olówó mìíràn lọ. Ǹjẹ́ tí eléyìí bá yé wa nínú fídíò yìí, màá máa ṣàlàyé bó ṣe lè download R sí orí kọ̀ǹpútà rẹ àti bí o ṣe lè install rẹ̀ pẹ̀lú. Kódà màá tún ṣàlàyé bó ṣe lè download R Studio. R Studio jẹ́ agbọ́nrin eléyìí tí ó dára jùlọ níbi tí o ti lè kọ kóòdì rẹ. So màá dẹ̀ ṣàlàyé bó ṣe lè install òun náà. Màá dẹ̀ tún fi yé wa, màá mú wa tọ àwọn ọ̀nà oríṣiríṣi tí a mọ̀ sí agbègbè nínú R Studio àti bí ó ṣe lè ṣiṣẹ́ ní àwọn agbègbè náà pẹ̀lú. Màá tún ṣàlàyé bó ṣe lè gbé data wá tí a mọ̀ sí import data. Mo ti gba àwọn èsì lóríṣiríṣi nínú fídíò alákọ̀ọ́kọ́ wípé àpẹẹrẹ tí mo lò àti data tí mo gbé wọlé, àwọn ò mọ̀ bí mo ṣe ṣe. Màá ṣàlàyé bí mo ṣe ṣe níbẹ̀, ẹ máa bá mi ká lọ. Láti download R sí orí kọ̀ǹpútà rẹ kò le rárá. Ohun tó ṣe òun náà ni pé kí o lọ sí rproject.org rproject.org tàbí kó ṣe kí ni o, kó tẹ R sí Google, yóò dẹ̀ gbé wá lálákọ̀ọ́kọ́. Tí o bá ti dé rproject.org, ó rí pé ìlà kẹta yìí, ó rí pé download wà ńbẹ̀, download R. Wàá tẹ download R. Tó bá ti tẹ download R tán, yóò tún gbé ọ wá sí agbègbè mìíràn. Ní agbègbè yìí, wàá wá orílẹ̀-èdè rẹ kàn. Tí ò bá sí orílẹ̀-èdè rẹ ńbẹ̀, o lè mú ti alákọ̀ọ́kọ́ yìí. Ó rí pé tó bá mú talákọ̀ọ́kọ́ náà, ó tún gbé wa wá sí agbègbè mìíràn. Orí agbègbè yìí, o lè mú bóyá Linux ló ń lò ni, bóyá Mac ni kọ̀ǹpútà rẹ tàbí Window. Tó bá jẹ́ pé Window ló ń lò gẹ́gẹ́ bí èmi náà níbí báyìí, wàá tẹ download for Windows. Ó rí pé tó bá ti tẹ download for Windows, ó tún rí install R for the first time. Ó tẹ install R for the first time. Lẹ́yìn náà, agbègbè tó tún sún kàn, òun náà ni pé wàá wá mú kí ni o, download R 4.12. O lè máa wo fídíò yìí lọ́jọ́ iwájú kó jẹ́ pé 4.12 kọ́ ni ó gbé wá fún ọ. So òun náà ni pé version eléyìí tó bá jẹ́ tuntun jùlọ, òun náà ni ó gbé wá lókè fún ọ. Ó rí pé tí n bá tẹ̀, ó rí pé ó ti bẹ̀rẹ̀ sí ní máa download. Ṣùgbọ́n torí pé mo ti lórí kọ̀ǹpútà mi tẹ́lẹ̀, mi ì fẹ́ ṣe kí ni o, mi ì fẹ́ ṣe. So tó bá jẹ́ pé ìwọ ó download rẹ̀ tán, tó bá download rẹ̀ tán, wàá install rẹ̀ gẹ́gẹ́ bó ṣe máa ń install àwọn software ní orí kọ̀ǹpútà rẹ. Ǹjẹ́ tó bá ti ṣe é tán gbàrà, wàá tún lọ síbi browser rẹ, wàá lọ download R Studio. Láti download R Studio náà kò le rárá. Ó tẹ rstudio.com, òun ni URL rẹ̀, tàbí kó lọ sí Google kó kàn tẹ R Studio. Má gbàgbé, mo ní R Studio ní agbọ́nrin tó rẹwà tó sì dára jùlọ tó ti lè tẹ àwọn kóòdì rẹ. Tí o bá ti dé R Studio tán, ó rí i pé download ń bẹ lókè gbọ̀ngbọ̀n níbí. Ó tẹ download rẹ. Tó bá ti tẹ̀ ẹ́, yóò gbé ọ lọ sí agbọ́nrin mìíràn. Ó rí i pé agbègbè tó wà yìí, ó rí i pé a ní àwọn oríṣiríṣi. A ní R Studio Desktop, eléyìí tó jẹ́ ọ̀fẹ́. Má gbàgbé, mo ṣàlàyé nínú fídíò alákọ̀ọ́kọ́ pé R Studio dára púpọ̀, ó dẹ̀ sì tún jẹ́ kí ni o, ó jẹ́ ọ̀fẹ́, ìfani. Ó wá mú free, ó download rẹ̀. Eléyìí wá ńkọ́? O ò bùkátà àwọn eléyìí, o ò nílò rẹ̀ o. Fáwọn tó ń ṣe iṣẹ́ aládàáni tíṣẹ́ wọn sì pọ̀ jọjọ, òun leléyìí. O ò rí eléyìí tó jẹ́ ọ̀fẹ́ yìí, yóò máa wúlò fún ọ láti ṣe gbogbo ohun tó o bá fẹ́ ṣe nínú analysis rẹ. Ó rí pé tó bá ti mú download, òun náà ó sọ fún ọ pé ṣé Window lo fẹ́ download ẹ̀ sí. So tí ó bá ṣe Window, wàá mú eléyìí tó jẹ́ kọ̀ǹpútà tó ń lò. Bóyá Linux ló ń lò ni tàbí Mac. Tó bá ti mú tán, òun náà ó bẹ̀rẹ̀ sí ní download. So yóò download lọ.
tó bá ti download tán o tún lè install rẹ̀ gẹ́gẹ́ bó ṣe máa install application ní kíni o ní orí kọ̀ǹpútà rẹ. Ǹjẹ́ tó bá ti ṣe tán wàá lọ ṣí RStudio rẹ. Tó bá ṣí RStudio rẹ ó rí pé yóò gbé irúfẹ́ nǹkan báyìí wá fún ọ. Ṣó ti yé wa? Ìwọ ò ní ní àwọn eléyìí níbẹ̀ o torí o ò tíì ṣe nǹkan kan ńbẹ̀. Torí pé mi ti ṣe nǹkan ló jẹ́ kí n ní àwọn agbègbè yìí o. Màá máa ṣàlàyé agbègbè mẹ́rẹ̀ẹ̀rin yìí. Ṣùgbọ́n kí n tó ṣàlàyé agbègbè mẹ́rẹ̀ẹ̀rin, jẹ́ kí n sọ ohun tí ó mú rọrùn fún ọ láti máa lò ó. Òun náà ni pé fún fídíò yìí àtàwọn eléyìí tí ń tún máa ṣe síwájú sí i, òun náà ni pé kí ni o, wàá lọ ṣí ohun tí à ń pè ní kí ni o, iṣẹ́ mìíràn tí a mọ̀ sí project. Ó lọ síbi fáìlì rẹ lókè, ó tẹ̀ file tab. Ó rí pé tó bá ti tẹ̀ ẹ́, ó lọ síbi new project. Òun náà ni pé iṣẹ́ tuntun tó fẹ́ máa ṣe. Gbogbo àǹfààní new project ni pé gbogbo ohun tó o bá ń ṣe yóò máa kó síbẹ̀. Ó wá lọ mú new directory. Tó bá ti ní mú directory tán, wàá tún mú new project. Ṣó ti yé? Ó wá kọ orúkọ ohun tó fẹ́ máa lò ńbẹ̀, bóyá orúkọ folder rẹ tàbí ohun tó fẹ́ kí orúkọ project náà jẹ́. Tó bá ṣe èmi, bóyá mo kọ r8logaf tàbí r in Yorùbá. Wàá wá mú ibi folder tó fẹ́ kó ṣe sí nínú hard drive rẹ. Èmi fẹ́ gbé lọ sí download. Tó bá wù ọ́, o lè gbé lọ síbòmíì. Láti gbé lọ síbẹ̀ kò le, wàá tẹ browse. Ó dẹ̀ ṣe kí ni o, wàá mú ohun tó fẹ́ mú. Ó rí pé mo ti mú download àbí? Wàá tẹ open. Wàá mú create project. Ó rí pé bí mo ṣe create project tán, ṣó rí pé ó ti gbé mi sí kí ni o, ó ti gbé mi sí agbègbè mìíràn. Agbègbè mẹ́rin ni òun ló máa rí o. Ó rí pé bó ṣe wò ó, agbègbè kan ń bẹ lápá òsì rẹ lókè. Eléyìí ni agbègbè tó jẹ́ pé ó máa tẹ kóòdù sí. Tó bá jẹ́ pé o wo fídíò alákọ̀ọ́kọ́, ó rí pé nígbà tí mò ń tẹ main, ibí báyìí mo tẹ̀ ẹ́ sí, òun ni agbègbè tí mo tẹ kóòdù sí. Ṣó ti yé wa báhun? Ó rí agbègbè tí ó máa gbé èsì kóòdù jáde. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, bóyá mo ní 1+1 báyìí. 1+1, mo fẹ́ ro 1 pẹ̀lú 1 papọ̀. Ohun tó fi máa ṣe kí ni o, ohun tó fi máa ṣe àwọn kóòdù tó bá tẹ̀, ohun tó fi máa gbé èsì wá, òun náà ni kí ni, òun náà ni arrow yìí, arrow green yìí. Tàbí kó tẹ control enter, ó rí pé ó ti gbé wá. Ó rí pé tó bá ti tẹ arrow òun, ó rí pé ó gbé 2 wá. Ó rí agbègbè tó jẹ́ ó gbé 2 wá yìí, òun náà ni à ń pè ní kí ni o, agbègbè console. Òun ni ó máa gbé èsì kóòdù tó bá tẹ̀ wá síbẹ̀. Láti jẹ́ kí agbègbè console yìí ó hàn dáadáa, o lè mú ibí báyìí. Ó rí pé o ti zoom rẹ̀, ó rí pé ó hàn yékété. Òun ni pé 1+1 ó fún wa ní 2. Kódà ní agbègbè console yìí bákan náà, o lè tẹ àwọn tó fẹ́ tẹ̀ sí. Bóyá 5×2. Ó rí pé tó bá tẹ 5×2 ní enter fóun, ó rí pé ó gbé kí ni wá o, ó rí pé ó gbé 10 wá. Ǹjẹ́ tí eléyìí bá yé wa, o lè dá a wálẹ̀ padà. Tó o bá fẹ́ ṣe kí ni o, tó o bá fẹ́ jẹ́ kí agbègbè tó o máa ń tẹ kóòdù sí náà, tó o bá fẹ́ kóhun náà hàn dáadáa, o lè ṣe kí ni, o lè tẹ ibí báyìí náà. Ó rí pé òun náà ni kí ni, eléyìí náà ni agbègbè tó o máa tẹ kóòdù sí, tí ìkejì jẹ́ agbègbè console tí ó máa gbé èsì kóòdù tó o bá tẹ̀ jáde. Ǹjẹ́ tí eléyìí bá yé wa, tó o bá wo apá ọ̀tún rẹ lọ́nà òkè, ó rí pé ó tún gbé agbègbè mìíràn wá. Tó o bá fẹ́ kó hàn dáradára, o lè tẹ bí, tàbí kó tẹ control. Ká pé o fẹ́ kó gbé kóòdù wá, tó o bá fẹ́ tẹ ibí báyìí, o fẹ́ kó hàn dáadáa, o lè tẹ Ctrl+Shift+1. Ctrl+Shift+2 òun ni ó gbé console wá. Láti fi dá a padà, Ctrl+Shift+1. Ó rí ibí báyìí, òun náà ni pé kí ni o, object tó o bá ń gbé wá. Ohun tá à ń pè ní object ni pé tí n bá tẹ function kan, ó rí pé mo kọ main níbí báyìí. Main kí ni mo fẹ́ wá? Ohun tó o fẹ́ wá òun là ń pè ní object. Ó rí object yìí, bóyá látara RStudio ni o. Tó o bá ti ṣe, ibí báyìí ni ó máa wá o. Ṣó ti yé wa? Màá fún wa lápẹẹrẹ bó ṣe lè mọ̀ nísìnyí. Ṣùgbọ́n kí n tó lọ, jẹ́ á tún tẹ̀síwájú. Ó rí agbègbè tó gbẹ̀yìn ní apá ọ̀tún lọ́nà ìsàlẹ̀. Òun náà ni agbègbè tó jẹ́ pé ó jẹ́ kí ni o, ó tún gbé táàbù 5 wá. Táàbù alákọ̀ọ́kọ́ ni files.
tó jẹ́ pé gbogbo àwọn fáìlì tó máa ń lò ibi báyìí ni ó bọ̀ ṣe sí. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, ká pé mo fẹ́ lo fáìlì eléyìí tí mo fi ṣiṣẹ́ lẹ́ẹ̀kan, ó rí pé ó ti wà lórí kọ̀ǹpútà mi tẹ́lẹ̀, òun rèé. So ó rí pé òun leléyìí tó ní ikọ̀ 4, so ti yé wa báhun. So ó lọ ṣe kí ni o, lè lọ save ẹ̀, bóyá file, ó wá save as. O lè tẹ̀ bí mo ṣe tẹ̀ fúnra rẹ̀, ìwọ náà lè tẹ irú àwọn eléyìí fúnra rẹ̀, tàbí irúfẹ́ fáìlì mìíràn tó fẹ́ fi ṣiṣẹ́, kò fi dandan kó jẹ́ eléyìí. Ká pé eléyìí ló fẹ́ lò, ìwọ náà lè tẹ irú àwọn kọ̀ọ̀kan fúnra rẹ̀ láti fi ṣiṣẹ́. Ó wá tẹ file, save as, so ti yé báhun. Mo lè lọ mú ibi tí mo fẹ́ save ẹ̀ sí nígbà tó jẹ́ pé download ló wà, tó bá fẹ́ mú bẹ́ẹ̀, ó lọ mú download, so ti yé wa báhun. So pa ní R with lookup àbí, ó wá tẹ test, pé mo ti save ẹ̀. Ó rí pé tó bá lọ síbi R studio rẹ̀, sórí bó ti gbé wá. Ọ̀nà mìíràn tó lè gbà ṣe òun náà ni pé kí ni, kó lọ síbi tó wà, kó kàn wá mú copy rẹ̀. Tó bá ti copy rẹ̀, ó wá lọ síbi folder fáìlì tó create lẹ́ẹ̀kan project rẹ̀ òun tí ń ṣe R with lookup, ó wá ṣe kí ni, ó paste ẹ̀ wá bẹ́ẹ̀ tí à ń pè ní Ctrl+V. Ìjẹ́ tí eléyìí bá yé wa, ó rí pé a ti gbé wọlé. Bó la ṣe wá lè lò ó? Ọ̀nà tó lè gbà lò ó náà ni pé ó ṣe kí ni o, ó tẹ bọ́tíìnì tí à ń pè ní left click. Tó bá ti tẹ̀, ó rí pé ó gbé view wá, òun ni pé ká bó fẹ́ rí data òun. Ẹlẹ́ẹ̀kejì, òun ni import data tó bá fẹ́ gbé wọlé. Ó rí pé tí n bá mú import data báyìí, ó gbérù nǹkan báyìí wá, ń wá ṣe kí ni o, ń wá tẹ import. Ó gbé bí mo ṣe tẹ import, ó rí pé ó gbé wá sí agbègbè bí. Agbègbè yìí, òun náà ní kí ni o, òun ni à ń pè ní, ó gbé object wá tó ń ṣe data frame wa. Ó rí pé data frame wa, ó lè mọ ìròyìn oríṣiríṣi tó wà ńbẹ̀. Ó rí pé ó sì ti gbé wá fúnra rẹ̀, ó lè tẹ bí báyìí láti ṣí. Ó rí pa ní àwọn ikọ̀ 4. So tí méjì alákọ̀ọ́kọ́ nínú wọn jẹ́ kí ni o, categorical tí a pè ní ikọ̀ ọlọ́rọ̀. Tí méjì ìparí jẹ́ ikọ̀ olóǹkà tí a mọ̀ sí numerical. So ti wá báyẹn. Ó rí pé ó ní 12 observation. Observation rẹ̀ ń bí báyìí, ó dà gẹ́gẹ́ bí row. Ó rí pé row 12 la ní. A dẹ̀ ní 4 variables. So ikọ̀ 4, ó dà gẹ́gẹ́ bí kí ni? Ó dà gẹ́gẹ́ bí column. Ìjẹ́ tí eléyìí bá yé wa, ní ẹ̀yìn ìgbà tá a ti mọ àwọn agbègbè mẹ́rẹ̀ẹ̀rin yìí àti in tí ọ̀kọ̀ọ̀kan nínú wọn iṣẹ́ tó ń ṣe. Agbègbè kẹrin, eléyìí tí ó wà ní apá ọ̀tún rẹ ní ọ̀nà ìsàlẹ̀, òun pé mo ní yóò máa gbé eléyìí wá, ó sì tún lè gbé plot wá. Plot ni pé tó bá ya àwòrán, ibi báyìí ni ó wà o. Ó rí packages, òun náà ni pé gbogbo àwọn libraries oríṣiríṣi packages tá a gbé wọlé, torí a máa lo packages lọ́pọ̀lọpọ̀ ní R studio. Ń máa ṣàlàyé bó ṣe lè máa gbé wọn wọlé nínú àwọn fídíò tó ń bọ̀, ibi báyìí ni ó máa gbé wá sí. Ó rí help bákan náà ẹ̀wẹ̀, òun náà ni pé bóyá o rántí function kan tó fẹ́ fi ṣiṣẹ́, bóyá bí àpẹẹrẹ mo fẹ́ wá main, ìwá mọ tí ó jẹ́, mo lè tẹ main síbí báyìí o. Ìwá wà, ó rí pé tó bá ti tẹ search báyìí, so ti wá báhun, tàbí tó tẹ enter, ó rí pé ó ti gbé main wá function oríṣiríṣi, ó kà lọ. So tó bá dẹ̀ fẹ́ dára rẹ láàmú, o lè wá bí báyìí. Tó bá yẹ pé main lọ mọ function tó ń jẹ́, ó wá tẹ question mark rẹ, ó wá tẹ main sí. Ó rí pé tó bá ṣe kí ni, tó bá sílẹ̀, ó rí pé ó gbé àwọn èsì oríṣiríṣi wá. Eléyìí tó lè ṣe kí ni o, ó rí pé ó gbé wá sínú help ni. Ìjẹ́ tí eléyìí bá yé wa, ó yá, jẹ́ n wá sọ bó ṣe lè gbé eléyìí wá láti fi ṣiṣẹ́ lẹ́ẹ̀kan. Ó rí pé pẹ̀lú ẹ̀ẹ̀kan tí mo ṣe, àgbé wá pé ó ṣe kí ni o, ó wà ní test báyìí. Ká pé mo tiẹ̀ wá parẹ́, ká pé mo parẹ́, mi ì fẹ́ gbọ́nà bí báyìí àti gbé wá, ọ̀nà mìíràn wo mo lè fi gbà gbé wá. Òun náà ni pé o lè ṣe kí ni o, o lè lo ohun tí à ń pè ní read CSV. Read CSV. So tí tó bá tẹ read CSV yẹn ni pé òun ni pé kó gbé CSV file yẹn wá. Ó rí pé kí ló kọ rẹ̀, ó wá tẹ apostrophe méjì, ó tẹ àmì yìí méjì báyìí. Lẹ́yìn rẹ̀, ó ṣe kí ni o, tá ń pè ní quotation mark. Lẹ́yìn rẹ̀, ó wá tẹ test, àbí ó kọ fáìlì yẹn .csv. So ti wá. Nígbà mìíràn, ó rí pé o tún lè gbé fáìlì un sínú folder kan.
a já sí pé kó o tó kọ́ o gbọ́dọ̀ kọ́kọ́ kó kọ fóldà wọn ká pé data ní fóldà yẹn ó wá tẹ̀lé yìí òun náà ni pé kó tó kan text o fóldà kan wà ńbẹ̀ tó ti wà torí pé a gbé sínú fóldà kan ó wà tààrà ni torí ẹ̀ la fi tẹ̀lé yìí wá ó rí pé tí n bá tẹ̀ ó rí pé ó gbé nínú agbègbè console ó rí pé ó gbé gbogbo rẹ̀ wá bẹ́ẹ̀ kò tíì sí níbi kíni o ní agbègbè environment bó o ló ṣe wá ṣe láti gbé wá sí agbègbè environment òun náà ni pé kó o fún data frame yìí lórúkọ tó o bá ti fún un lórúkọ orúkọ ni ó máa jẹ́ object tí ó máa lọ ṣe kíni o tí ó máa lọ gbé wá bí báyìí ni ó lọ gbá ìwá bí báyìí ká pé nísìnyí mo fẹ́ fún eléyìí ní orúkọ kíni o test tó ti yé wa báwọn ó rí i pé test yẹn ni orúkọ tí mo fẹ́ fún kí ni màá fẹ́ fún lórúkọ test òun náà ni pé fáìlì wo ó wá tẹ àmì less than báyìí ó dẹ̀ sì tẹ colon sí tó ti yé wa báyìí ó wá gbé kíní yìí wá tó ti yé wa báyìí ìyẹn ni pé csv òun gbé sí object tí à ń pè ní test ó rí i pé tí n bá ti rọ́nù ẹ̀ sórí pé ó ti gbé wá bí báyìí ó rí i pé tí n bá fẹ́ lò yín bùkátà láti mọ ọ̀sẹ̀ kọ àwọn eléyìí mọ́ tí n bá ti kọ test báyìí yóò gbé wá ní ọ̀yà yẹn kọ́ ó rí i pé ó ti ṣe kíni o ó ti gbé wá dáadáa ó dẹ̀ sì gbé wá yékéyéké ìjẹ́ tí eléyìí báyìí wà bó wá ló ṣe lè ṣe àwọn àpẹẹrẹ eléyìí tí mo ṣàlàyé lẹ́ẹ̀kan bóyá nísìnyí mo fẹ́ find the mean test mo fẹ́ find the mean ó rí i pé àwọn ikọ̀ ta la ní rèé àbí yà wo agbègbè yìí dáadáa ó rí i pé a fẹ́ find the mean age ọjọ́ orí àti kíni o àti gíga ó rí i pé tí n bá fẹ́ find the mean máa wò ṣé tí n bá tẹ mean age ṣé yóò gbé wá máa wò ó rí i pé error ló gbé wá ìdí ni wípé lẹ́ẹ̀kan mo lo ohun tí ń jẹ́ attach function yẹn máa ń sọ pé kíni o okay data tí mo fẹ́ mọ lò rèé o a já sí pé o ti sọ ọ́ lásọọ́lẹ̀ fún RStudio rẹ pé data tó fẹ́ mọ lò ní o ò ní bùkátà láti kọ sí mọ́ bẹ́ẹ̀ tó o bá lo attach function a já sí pé kó o tó lo variable rẹ ó kọ́kọ́ kọ orúkọ data òun ó rí i pé object wa ta lòun ni test ó wá kọ test òun ni pé kíni yìí ó gbé tó bá tẹ kíní yìí ó ti gbé data òun wá ṣùgbọ́n kí ló fẹ́ lò ń bẹ̀ age tó ti yá báwọn ó wá tẹ $sign báyìí $age tó ti yá báwọn ó rí i pé tó bá rọ́ọ̀nù ẹ̀ ó rí i pé ó gbé ní tó jẹ́ mean wá o lè find the media bákan náà ẹ̀wẹ̀ tó ti yé ó rí i pé tó bá fẹ́ find the media bákan náà ẹ̀wẹ̀ òun náà mọ jẹ́ kíni o lè find the media bóyá test bóyá media height mo fẹ́ wá ó tẹ̀ sí tó ti yé ó ti rí pé òun leléyìí ó tún lè ṣe kíni o lè plot bákan náà ṣùgbọ́n tó o bá fẹ́ dà rẹ láàmú láti mọ tẹ test yìí ní gbogbo ìgbà mo á lọ tẹ attach òun ni pé sọ àsọọ́lẹ̀ fún RStudio rẹ pé data frame tó fẹ́ mọ lò ní test a já sí pé lẹ́yìn rẹ̀ mi ò ní bùkátà láti ṣe kíni kọ́ mọ́ nǹkan kan mean mi directly mean of age tó ti yé mi báwọn torí pé ó gbé wá ìṣẹ̀ kọ test kíní kankan sí tó ti yé wa báwọn median of age ó rí pé ó ti gbé wá rí pé answer rẹ̀ ń bẹ nísàlẹ̀ ok lẹ́yìn náà kí ló wá ṣe lẹ́yìn rẹ̀ ká pé mo fẹ́ ṣe kíni o mo fẹ́ plot mo fẹ́ ya àwòrán bóyá mo fẹ́ ya àwòrán àwọn categorical variable méjèèjì yìí tí ó jẹ́ ikọ̀ kíni o tí ó jẹ́ ikọ̀ ọlọ́rọ̀ tí a mọ̀ sí name àti sex óyá jáwo tí ó gbé wá name sex má bínú ní tí mo fẹ́ ikọ̀ méjì jẹ́ n lo ikọ̀ méjì yìí lálòsáré má bínú sex age sọ pé bar chart mo la fẹ́ find a fẹ́ plot ó gbọ́dọ̀ jẹ́ ikọ̀ olóǹkà kan àti kíni o àti ikọ̀ ọlọ́rọ̀ má bínú nínú fídíò age àti height ni mo plot o age height máa plot àwọn oríṣiríṣi àwọn ikọ̀ nínú àwọn fídíò ìtẹ̀síwájú
ó rí pé ó ti gbé plot wá. Tó bá wo agbègbè plot o lè jẹ́ kó hàn kété zoom. Ó ti yé, ó rí pé height wa ń bẹ ní y-axis tí age ń bẹ ní x-axis rẹ. Kódà ó rí pé mo ṣàlàyé, mo ló lè wá bóyá àjọṣe tó yanrantí wà láàrin kíni o age àti height, tí mo sì sọ fún ọ pé ó fi mọ wá àjọṣe. So òun náà ni kíni correlation test. Ó rí pé kò le rárá, dẹ̀ kọ́ function tó fi máa wá correlation test ni, bẹ̀ tí ìgbà tó ti attach ẹ̀ kò bùkátà láti dá rẹ láàmú mọ́. Yóò jẹ́ age, so ti wá báyìí, so height. Ó rí pé tó bá ṣe kíni, tó bá ṣí sílẹ̀, so ti rí, ó rí pé correlation wà ní, jẹ́ kí n ṣe kó lè hàn kétékété. Ó rí pé 0.95 ni, òun náà ni pé kíni o àjọṣe tó ṣe kíni eléyìí tó tọ́, àjọṣe tó tọ́ tí a mọ̀ sí positive correlation bẹ láàrin wọn. Ó rí pé tó bá wo p-value wa náà, a ní 0.00000 kíní kan, eléyìí tó jẹ́ pé ó kéré sí kíni o, tó kéré sí p-value 0.05. eléyìí tí ń sọ pé kíni ìyàtọ̀. Ó rí pé tó bá ti ní p-value rẹ tó kéré sí 0.05 pẹ̀lú àlàyé tí mo ṣe nínú àwọn fídíò statistical analysis ní Yorùbá, tó bá ti wò lọ wò, mo ní tí p-value rẹ tó bá ti kéré sí, tí p-value rẹ bá ti kéré sí 0.05, a já sí pé ó mọ ta null hypothesis rẹ ń pàdánù, ó mọ gba alternative hypothesis wọlé. A já sí pé ìyàtọ̀ tó ṣe kíni o, ìyàtọ̀ tó, àjọṣe tó dájú ń bẹ láàrin kíni ọjọ́ orí àti gíga nínú data yìí. Ó rí pé ó ṣe kíni ó rọrùn púpọ̀. Nínú fídíò tó ń bọ̀, màá máa ṣàlàyé bó ṣe lè install àwọn library oríṣiríṣi, bó dẹ̀ ṣe lè ṣe kíni o, bó ṣe lè lò wọ́n láti fi manipulate data rẹ àti láti fi ya àwọn àwòrán. So mò ń rọ̀ ọ́ láti jókòó dáradára, kó dẹ̀ bá mi subscribe sí orí ìkànnì kó lè gbádùn àwọn videos eléyìí tí ń tún mọ́ ṣe síwájú sí i. Ǹjẹ́ tí ó bá yé ọ, dákun má gbàgbé láti bá mi sọ fún àwọn akẹgbẹ́ rẹ káwọn náà jàǹfààní rẹ̀ pẹ̀lú, títí màá fi pàdé rẹ nínú fídíò tó ń bọ̀. O ṣeun.